ẹ kí pókú ọdún o ẹ kí pókú ọdún o àjílé tí ń sọdún lónìí ẹ kí pókú ọdún. ẹ kí pókú ọdún o ẹ kí pókú ọdún o àjílé tí ń sọdún lónìí ẹ kí pókú ọdún. wúrọ̀ ọlá àjílé o mọ́ mi ọlọ́dún sáà dá ní gọ̀jọ̀gọ̀jọ̀ ìwà lolo ní àrà tó bá wù ọ́ ní òfò onídá àní ọmọ rìn ọmọ yan mo ní ọmọ gbẹ́sẹ̀ rẹ kò nira àjílé o àbíamọ lọ́jọ́ ògúnlé àbíamọ gbọ́ ọ̀já gbọ́rọ̀ ògbọ́rọ̀ àjílé o ọ̀já tó fi ń pọ̀wọ́ oníjà ọmọ wa ní bọ́sọ̀nù lọ́wọ́ rẹ ìwọ náà ní bọ́sọ̀nù lọ́wọ́ ọmọ ewé ní sobi ọmọ ní òsì ọ́ mọ́ mi ọlọ́dún mo ní ẹ mọ́ dání gọ̀jọ̀gọ̀jọ̀ ẹ lè mọ̀ sí apẹ́ yóò sì mọ̀ká alágbára Olódùmarè ọba ìkònà oníkò ọ̀ nílùgbàdì àrùn àjílé ọmọ ọlọ́dún mo ní ọmọ gbẹ́sẹ̀ rẹ kò nira àṣàkí àlóyìn lóhùn mọ́mọ́lé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan Imodu Elerin ní bàbá rẹ Imodu Elerin ìmọ̀sà tó ti ìkókó olóye wá ọmẹlẹ́rìn yóò Imodu ọmẹlẹ́rìn yóò délé solú Imodu mo ní ọmọ ọgbọ́n bí ti máa perí àwọn bàbá tó bí ọlọ́mọ gangan Imodu Elerin ìmọ̀sà tó ti ìkókó olóye wá ẹ̀rìn mòjé níyìn ọmọ ṣáàjọ ọmọ eléwé ládọ́gba Imodu ọgbọ́n ẹni ìkọ́sòro àjílé o ìmọ̀ràn ẹnìkan ọjọ́bọ̀ ọ̀rọ̀bọ̀rọ̀ ìmọ̀ràn tẹ́nì nǹkan gbà nínú ilé yín orí asán lọ́jà sí èyí ẹ bá di ìjọba gígúnnígún nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ni ẹni Imodu bá fọwọ́ bá bí ọba lóyún ọ̀dà lójú ọmọ lọ́tọ́ láró olúwa rẹ ẹni Imodu bá ta lọ́fà bí ọba kú bó bá dọjọ́ alẹ́ irú wọn àmọ́ mórí wọ́wé bí iṣu Imodu Elerin ìmọ̀sà tó ti ìkókó olówé wá àjílé o Olúyọ̀lé tún nìyàn ìwọ lọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòrò sùn ọmọ agbásátò ogun tí ò ní sánìyí bàbá ẹ̀yìn lọmọ agbáyà ya mọ̀mọ̀ ya Ìbàdàn mẹ́rù ẹrú ẹ̀ mẹ́rù ìbàbẹ̀ ní mọ́ lójú ogun Ìbàdàn lójó ìlú Àjàyí ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ìlú Ìbíkúnlé alágbàlá ajáyà bàbá pẹ́jọ ẹ̀yìn lọmọ dọ́gbọ́n yọ̀kẹ́ ọmọ àríkẹ́yàn gbọ̀ngàn òjò láàárọ̀ mi wẹ̀ ní àrólú owó ẹ̀sà ọgbẹ́niyàn arákùnrin lè dọ́gbọ́n yọ̀kẹ́ ọmọ kẹ́mi ọjọ́ tọ́yá kọ́ mọ̀ ṣe gbé mi fọ́yà gùnkẹ̀gùnkẹ̀yìn mi òjò tó sáláwẹ̀ kọ́ mọ̀ ṣe gbé mi fọ́ sáláwẹ̀ ebi kẹ́ èmi bí kẹ́ ẹ̀yà àmúṣe ẹ̀yẹ ni ọmọ oníkéré eégún di mẹ́fà ló pín ilé àjílé o kí ní ṣe tóbìnrin ò máa wọlé bàbá tó bí ọlọ́mọ gangan pàká ló di mẹ́fà nígbàlẹ̀ kí ní ṣe tóbìnrin ò máa wọlé bàbá tó bí ọlọ́mọ gangan ẹ̀kú ló ṣe mẹ́fà lógó ẹ̀wà ṣe egúngún bó ṣe lu káyínlá abẹ́ àjèrè ẹ̀yìn kùlé òfìlì gbàlẹ̀ wọn kì í fọkọ́ kanlẹ̀ nígbàlẹ̀ tábà fọkọ́ kanlẹ̀ nígbàlẹ̀ àṣà bàbá wọn lọ́kọ́ ìwọ níwò ní fọkọ́ kan bàbá rẹ̀ sá lólògbé ààrẹ yìn ọrùn ìyá àsúnké sí pàmì àjílé o ẹ kú ọdún èyí ẹ̀sìn kú àṣeyẹ àṣeyí sàmọ́dún àṣàmọ́dún sẹ̀mí lágbára Olódùmarè ọba àtọ́dámì tọ́dá ọ nífọdún èyí ṣàṣemọ́ ọmọ ọbẹ̀ ní ìran ọbẹ̀ níbẹ̀ṣu àtẹ́lẹsẹ̀ abẹ ẹ̀nàwó ọ̀rí tó bá wọ́n bí ọ léèrè pé ta ní kọrin ewì ìṣètì rẹ̀ àṣàkí àlóyin lóhùn lèmi jẹ́ ọmọ ẹ̀pẹ́ ọmọ alárọ̀ ọmọ Ògúnmọ́dẹ̀dẹ̀